Ṣé dáadáa ni o ẹ̀yin èèyàn mi? Lónìí a ó máa ṣe àtúpalẹ̀ àkùkọ, dòdòrè, àkùkọ. Ǹjẹ́ kí ni ó fà á tí a ṣe pè irúfẹ́ ẹranko tí a mọ̀ gẹ́gẹ́ bí àkùkọ ní àkùkọ? Kí ni ìtumọ̀ àkùkọ? Èyí la ó máa túpalẹ̀ lónìí. Ó yá, ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ohun tí a wá ṣe níbí. Àkùkọ. Èyí tí ń ṣe àfòmọ́ iwájú rẹ̀, ó túmọ̀ sí ohun tàbí nǹkan. Kù, èyí túmọ̀ sí ariwo. Bí wọ́n bá ní òjò kù, ìyẹn ni wípé ariwo ìgbáradì kí òjò tó bẹ̀rẹ̀ ó ti ṣẹlẹ̀. Wọ́n á ní òjò ń kù o. Ṣé o gbọ́ òjò tí ó kù àbó ò gbọ́? Kọ̀ńkọ́, èyí ni igbe adìẹ, èyí tí ń ṣe akọ adìẹ. Àkùkọ, adìẹ tí ó máa ń kù bí ó bá ń kọ. Àkùkọ, adìẹ tí ó máa ń kù nígbà tí ó bá ń kọ. Àkùkọ, irúfẹ́ adìẹ tí ó máa ń kù kí ó tó kọ. Bí ẹ bá wo àkùkọ, kí ẹ wò ó dáadáa. Kí ó tó kọ, yóò gbé àyà rẹ̀ síwájú báyìí, yóò wá ṣe òun báyìí. Kékéréké tí àkùkọ ń ṣe yìí, èyí ni àwọn baba ńlá wa wò nígbà tí wọ́n fẹ́ fún un ní orúkọ. Wípé èwo ni irúfẹ́ adìẹ tí ó máa ń kù kí ó tó kọ yìí? Ìrísí àti ìhùwàsí akọ adìẹ yìí, òun ni àwọn alálẹ̀ wa rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ lórúkọ, wípé adìẹ tí ó máa ń kù kí ó tó kọ. Èyí ni ìpàrújẹ wá dé bá tí ó wá di àkùkọ. Ẹ̀là lọ̀rọ̀, ìbẹ́pẹ ò ṣe é jẹ lójijì. Àwa lọmọ Oòduà, àwa lọmọ Oòduà tóbi wa o.